ọ̀rọ̀ yìí dorí koro ó dorí bàbá Látìn. Bàbá Látìn wà ní secondary school tí mo ti ń ṣeré tíátà. Ọlọ́lẹ́gbòkó fún ẹ o kó jẹ́ president Tampa lónìí ẹgbẹ́ oníṣẹ́ òṣèré. Èmi ìwé láti joyè kankan nínú ẹgbẹ́ òṣèré. Ṣùgbọ́n pẹ̀lú ọjọ́ orí mi, I started acting 1976 Ọbalẹ́ndé lọ́gá mi. Ṣùgbọ́n tí máa ń kọ́mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu bàbá Látìn. Èmi ti kọjá ìtọ́ sọ pé tí mi bá wá nú ẹgbẹ́, tí mi bá wá ìpàdé, tí mi bá wá meeting ní pé mi ní oore ọ̀fẹ́ nú ẹgbẹ́ lórí, I'm not begging you people. Mo mọ àwọn tó ń ṣe fún mi ní àwọn ẹgbẹ́ òṣèré. Tọ́lọ́run dẹ̀ ní fi wọ́n sílẹ̀. Bàbá Látìn òrèwé ló ṣe fún mi rí. Ipa olóko ń gba ayé mi rí. Nígbà tí bàbá Ìjẹ̀ṣà ní problem bó ṣe sọ báyìí náà ni pé àwọn tí ò bá ti ń bẹ́gbẹ́ ṣe wọn kéré sí wọn. I'm not ready to beg. I'm not ready to beg currently. Ẹ̀yin lẹ́yìn sọ́ọ́ school fún mi. Ṣé gbogbo ọmọ tiẹ̀ jẹ́ bọ́lọ̀ kọ́ sí Dublin àti ìyàwó ẹ̀ kí ló ṣe gbà yín? Kí gbogbo ẹ̀yin ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, orúkọ mi ni Adé ọmọ Adé. Fídíò tí mo ṣe show tán yìí tàbí mo ṣe play tán yìí mo fẹ́ ṣàlàyé lé lórí. Ṣùgbọ́n bí ọ̀nà mẹ́ta ni àlàyé mi máa dá lé lórí. Àkọ́kọ́ mo fẹ́ bẹ̀ yín fans wa fún àwọn kankan. Torí láti bí ọjọ́ mẹ́ta tí àwọn ọ̀gá wa àwọn bàbá wa kan ti ń jáde, àwọn ìyá wa kan tí wọ́n ti ń jáde tí wọ́n ń tọrọ fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa, lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀yin olólùfẹ́ wa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Àwọn míì á ní tíṣẹ́ yẹn ò bá tó wọn kí wọ́n lọ wá iṣẹ́ mi kúnṣẹ́, àwọn iṣẹ́ yẹn kò sówó lórí ẹ̀, iṣẹ́ yẹn iṣẹ́ gbá ní àwo ni. Ṣùgbọ́n òótọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ lélẹ́yìí o, kò sí iṣẹ́ yẹn lókè ìpè yìí nílé ayé tá a wà yìí tí a kì í rí àwọn tó kù díẹ̀ káàtó fún níbẹ̀. Bá ṣe rí àwọn tí Ọlọ́run fi iṣẹ́ yẹn pọ́nlé náà lára àwọn tó jẹ́ pé ó máa ń kù díẹ̀ káàtó fún. Gbogbo iṣẹ́ ni, kódà bí òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣèlú ṣe náwó lórí tó, àrò lóṣèlú tó yẹ pé láti ìgbà tó ti ń ṣe ó kàn tẹ̀lé wọn náà ni. Adẹ̀rẹ́ ni tó yẹ pé ó bá nídìí òṣèlú yẹn tọ́lọ́ ń dẹ́ fi òṣèlú yẹn pọ́nlé. A rí òṣìṣẹ́ ìjọba mi tó yẹ pé ó fi fẹ̀yìntì kò kọ́lé, tó yẹ pé ilé tó rent ló kú sí tí mi ò ra mọ́tò. Adẹ̀rẹ́ mi tó yẹ pé ìdíṣẹ́ yẹn náà ló ti kọ́lé tó ra mọ́tò tó dẹ̀ ti tọ́mọ. Bá a ṣe rí àwọn onítíátà tó yẹ pé wọ́n máa ń wá sórí social media tó láti wá bẹ̀bẹ̀ fún àwọn kankan, bẹ́ẹ̀ la ṣe rí àwọn tó yẹ pé iṣẹ́ yẹn ni wọ́n fi tọ́ ọmọ, iṣẹ́ yẹn ni wọ́n fi kọ́lé, tí wọ́n fi ra mọ́tò, tí wọ́n tún fi ní business mi níbẹ̀, tí wọ́n fi kó àwọn ọmọ wọn lọ sókè òkun. So mo fẹ́ kéde yé wa pé kì í ṣe pé bẹ́ẹ̀ ni àwọn onítíátà bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ wá mo yẹ onítíátà tó wà ní. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí a bá ń ṣe láyé kọ́lọ́n fi iṣẹ́ yẹn kó fi pọ́n wálé. Nídàkejì ẹ̀wẹ̀ mo rí àwọn ọ̀rọ̀ bíi méjì kan dìmú nínú ọ̀rọ̀ tí bàbá wa Pariolodo sọ tí mo dẹ̀ ní àlàyé lé lórí. Àkọ́kọ́, wọ́n sọ̀rọ̀ pé àwọn báwọn ṣe wáyé àwọn kọjá ẹnìkan tí wọ́n máa ṣe ẹgbẹ́ kan gbá kan wò kan. Ṣùgbọ́n mo fẹ́ sòótọ́ kan bàbá, ká ní kò sí nǹkan tá à ń pè ní ẹgbẹ́, ẹ̀yin gan ò ní lè jáde kẹ́ ẹ pera yín ní tíátà. Torí wípé a tiẹ̀ sì ń ṣe ẹgbẹ́ tíátà, à ń gbìyànjú láti rí i pé àwọn nǹkan ó yẹ kó ó bójú mu. Síbẹ̀ àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, wọ́n fẹ́ máa forí nǹkan kodò ọpẹ́lọpẹ́ ẹgbẹ́. Wọ́n bá ti bá sẹ́yìn jẹ́ tó yẹ pé ẹ̀yin gan ò ní lè pera yín ní tíátà. Tẹ́ bá wá sọ pé ẹ fẹ́ ṣe ẹgbẹ́, a fi agídí mú yín. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ní ẹ fẹ́ ṣe ẹgbẹ́ pé ẹ ti ju ẹni tó lè ṣe ẹgbẹ́ lọ, ṣùgbọ́n ẹ ń wá síta, ẹ wá ń sọ̀rọ̀ pé olórí ẹgbẹ́ yìí ò ràn yín lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́, bí a tẹ̀ jẹ́ hairdresser tàbí tẹ̀ jẹ́ tailor tàbí ẹ̀yin tẹ̀ jẹ́ doctor gan, mo pa àwọn doctors wọ́n ní association wọn, àwọn lawyer ní association wọn. Ẹ jọ̀ọ́, èèyàn tí ò bá yín ṣe tẹ́ ẹ̀dẹ̀ fagídí mú kó wá dọ̀la kó wá bọ́ sínú wàhálà kan kó wá máa sọ̀rọ̀ pé àwọn ẹgbẹ́ mi ò dìde, báwo ló ṣe máa rí lára wa? Torí tí ìkà bá rojọ́, ìkà kọ́ ló máa dá o, ìkà kọ́ ló máa dá. Ọ̀gá tó kọ́ mi níṣẹ́ tíátà ní nǹkan bí oṣù kan ló ṣaláìsí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Látìn fún ipa tí wọ́n kó. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà Adérẹ̀mí Kàmálà fún ipa tí wọ́n kó, gómìnà àwọn eléré orí ìtàgé nípínlẹ̀ Ondo. Torí pé ó ṣe ẹgbẹ́, ó dẹ̀ ṣe ojúṣe ẹ̀. Ẹgbẹ́ dìde. Ẹni tá à ń sọ yìí ó ju ọ̀gá Pariolodo lọ lọ́jọ́ orí, ó jù lọ nídìí iṣẹ́ yìí. A ní àwọn bàbá Pariolodo, ẹ má bínú o, mi ì sọ̀rọ̀ sí ní òótọ́ nídìí iṣẹ́ tíátà kò dá ká máa yájú ságbàlagbà, ṣùgbọ́n mo ní láti sọ àwọn òótọ́ kan. A rí àwọn tó jù yín lọ nídìí iṣẹ́ yìí tí wọ́n ń ṣe ẹgbẹ́, tí wọ́n jù yín lọ lọ́jọ́ orí, tí wọ́n dẹ̀ jù yín lọ nídìí iṣẹ́ yìí tí wọ́n ń ṣe ẹgbẹ́. Bàbá wa Jimoh Aliu, bàbá yẹn fi
jẹ́ ìpè Olódùmarè wọ́n ṣe ẹgbẹ́ ANTP tí wọ́n fi lọ ni ẹ̀ẹ́dẹ̀ tó wọn lọ́jọ́ orí ẹ̀ tó wọn nídìí iṣẹ́ yìí. Àǹfààní tó wà nínú ẹgbẹ́ mo fẹ́ kí nǹkan kan tó yé wa kì í ṣe torí pé kẹgbẹ́ lè máa gbowó fún yàn láti ní kẹwàá ṣe ẹgbẹ́. Bí ẹgbẹ́ tíátà bí ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tó kù níta náà ni ṣebí ẹgbẹ́ FIBAN wà ẹ̀yin àwọn tó wà ní FIBAN ọmọ FIBAN mélòó ni ẹgbẹ́ FIBAN gbowó fún ìyẹn ẹgbẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹgbẹ́ NUT ní ẹgbẹ́ àwọn tíṣà ọmọ tíṣà mélòó ni ẹgbẹ́ NUT gbowó fún. Ṣùgbọ́n tí oní tíátà kan bá ní òun fẹ́ máa dá tòun ṣe òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ pé dandan ká fàyàn sínú ẹgbẹ́. Ṣùgbọ́n tí ó bá wá ní àwọn ìdojúkọ kan nídìí iṣẹ́ yẹn kò wá yẹ kó wá máa pariwo pé ẹgbẹ́ yẹn ò wá rìn ẹ́ lọ́wọ́. Mo rántí nígbà tí wàhálà Paris sì pọ̀jù ní Alábà ẹlòmíì ó máa jẹ́ producer ojú ẹ̀ báyìí ni wọ́n sì máa lu aago lórí múvì ẹ̀ tó bá sọ̀rọ̀ lásán wọ́n máa lù lálùbami ni. Ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ dìde òun ló jẹ́ kí ogun Paris kó sì lọlẹ̀ díẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa rí oríṣiríṣi àwọn míì wọ́n máa wọ aṣọ àkísà wọ́n náà wọ́n ṣe jẹ́ star kiri láàrin ìgboro wọn àpòrò àwọn lóní tíátà tó pé wọ́n fẹ́ẹ́ lè fi sẹ́yìn gan síyàn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló regulate gbogbo kìíní yẹn. dẹ́ẹ̀ pé ọ̀gá láti ràn yín lọ́wọ́ yẹn ẹ gbàgbé ẹ̀sà wọn kálukú lóòótọ́ ló mọ ibi tó náwó ẹ̀ sí ní iṣẹ́ tíátà amóyẹ́lẹ́mi jẹ́ pé kì í ṣe iṣẹ́ tíátà nìkan ló gbójúlé jẹ́ pé nígbà tó tẹ́ bá jọ kúrò location tán á gbàdíṣẹ́ mi lọ gbà tẹ́yìn lọ́n relax kíró ẹni yẹn wá kówó ẹ̀jọ kẹwàá ní kòkó fún yín ó dàbí tíṣà tó yẹ pé tó bá kúrò ní skul aago 2 ó gba di ọ̀kadà lọ ń gọ̀ kadà lọ ẹgbẹ́ tó ń relax nígbà yẹn kó wá ní kòkó fún kò ràn lọ́wọ́ báwo ni rọrùn yẹn ṣe máa jẹ́. Tàbí ọlọ́pàá tó ń dáko tó jẹ́ pé ńgbà tó bá kúrò ní duty tán wọ́n máa gba núgbó oko ẹ̀ lọ kó wá kó yẹn jọ kí ṣàwáwù ẹ̀ kan tó yẹ pé ìgbà tí ẹni ẹlẹ́ni ń wọnú gbó oko lọ òun ń sùn ni wá ní ẹ kò ràn lọ́wọ́ wọn kálukú ló mọ ibi tó náwó ẹ̀ sí ní iṣẹ́ tíátà lóòótọ́ náà ẹlòmíì wà tó yẹ pé owó ẹ̀ ọmọ ló fi tọ́ ẹlòmíì kó tiẹ̀ fún àlè ẹlòmíì fi tiẹ̀ mọtí kiri ẹlòmíì wà tó yẹ pé omi tiẹ̀ lọ pátí ni weekend ṣe àárí mi ló ń bá kiri ẹlòmíì wà tó yẹ pé ó dẹ̀ fi tiẹ̀ ó fi dá okòwò míì sílẹ̀ ó yé wa nǹkan tí mo fẹ́ kó yé ẹ̀yin olólùfẹ́ wa nìyẹn wọn kálukú ló mọ bó ṣe ń ṣe owó ẹ̀ ní iṣẹ́ tíátà lóòótọ́. dẹ́ni pé ẹni láti kọ́ ọmọ ẹ lọ sílùú òyìnbó owó ẹgbẹ́ kọ́ ni láti fi kọ́ ọmọ ẹ lọ sílùú òyìnbó inú àágùn ẹ̀ ni mi kì í ṣe pé mò ń ṣe agbẹnusọ fún ọ̀gá Látìn o ṣùgbọ́n òṣèré lèmi náà mo tẹ̀jọ́ ọmọ ẹgbẹ́ mo dẹ̀ ti fi gbà kan tukọ̀ ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí kan nínú àwọn olóyè tó bá bàbá wa Délé Odùlé ṣèjọba rí ó túmọ̀ sí pé èmi náà mọ kúlẹ̀kúlẹ̀ ẹgbẹ́ yẹn mo mọ kúlẹ̀kúlẹ̀ ẹgbẹ́ yẹn tí oní tíátà kan bá ń ṣe dáadáa kì í ṣe pé owó ẹgbẹ́ owó ìlágùn ẹ̀ ni owó ìlágùn ẹ̀ ni ló fi ṣe dáadáa ó jẹ́ bí ó ṣe jẹ́ gbóyin lólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí Adé Ọmọdé lórí YouTube èrè kó jẹ́ ti gbogbo wa o.